Ọkàn mi yọ̀ nínú Olúwa, torí ó jẹ́ ìyè fún mi. Ohùn rẹ̀ dùn púpọ̀ láti gbọ́, adùn ni láti rojú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbà gbogbo ló fi ayọ̀ kún ọkàn mi, torí èmi yọ̀ nínú rẹ̀. Ó ti pẹ́ tó ti wá mi kiri, gbà tí mo rìn jìnnà ságbó. Ó gbé mi wá sílẹ̀ lápá rẹ̀, níbi tí pápá tútù wà. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbà gbogbo ló fi ayọ̀ kún ọkàn mi, torí èmi yọ̀ nínú rẹ̀. Ire àtàánú rẹ̀ yí mi ká, oore-ọ̀fẹ́ rẹ̀ sàn bí odò. Ẹ̀mí rẹ̀ tọ́ ó sì ṣètùnú, ó bá mi lọ síbikíbi. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbà gbogbo ló fi ayọ̀ kún ọkàn mi, torí èmi yọ̀ nínú rẹ̀. Èmi yóò dàbí rẹ̀ níjọ́ kan, mo ṣẹ́rù wò mí kalẹ̀. Títí dìgbà náà ó ṣolóòótọ́ ní ṣíṣe ọ̀ṣọ́ fàdé rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbà gbogbo ló fi ayọ̀ kún ọkàn mi, torí èmi yọ̀ nínú rẹ̀. Ọlọ́run, kí ayọ̀ wa kí ó máa kún ní gbogbo ìgbà. Káwa náà wà nínú ẹni tí ó ṣe ọ̀ṣọ́ fún adé yín. Kí ayé wa, ìrìn wa, ìrísí wa kó fi ògo fún ẹ̀yin Ọlọ́run ní gbogbo ìgbà. Jẹ́ kí ìwọ̀ntúnwọ̀nsí wa kó hàn sí gbogbo ènìyàn. Ràn wá lọ́wọ́ Ọlọ́run láti fi ògo yín hàn nínú ayé yìí. Ràn wá lọ́wọ́ Ọlọ́run kí a lè jẹ́ àpẹẹrẹ ìmọ́lẹ̀ yín nínú ayé. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó nípa nínú ayé wa. Kí ìfẹ́ yín kí ó ṣẹ ní ayé bí ó ti rí ní ọ̀run. Kí gbogbo ògo kó jẹ́ ti yín Ọlọ́run. Ní orúkọ Jésù Olúwa ní a gbàdúrà. Mo kí wa káàbọ̀. Ibi kíkà wa ní ìwé Genesis orí 20 láti ẹsẹ̀ 1 títí dé 5. Genesis orí 20 ẹsẹ̀ 1 títí dé 5. Ábúráhámù sì kó níbẹ̀ lọ sí ìhà gúúsù. Ó sì ń gbé ní agbede méjì Kádẹ́sì àti Ṣúrì. Ó sì ń gbé ní ìlú Gérárì fún ìgbà díẹ̀. Ábúráhámù sì sọ ní ti Sárà aya rẹ̀ níbẹ̀ pé, arábìnrin mi ni. Abimeleki ọba Gérárì sì ránṣẹ́ mú Sárà wá sí ààfin rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run tọ̀ Abimeleki wá ní ojú àlá lọ́jọ́ kan. Ó sì wí fún un pé, kíyèsí, kò sí ohun tí ó fi sàn ju òkú lọ, nítorí obìnrin tí ìwọ mú sọ́dọ̀ ni aya ẹnìkan ní í ṣe. Ṣùgbọ́n Abimeleki kò tí ì bá obìnrin náà lò pọ̀. Nítorí náà ni ó wí pé, Olúwa, ìwọ yóò run orílẹ̀-èdè aláìlẹ́bi bí? Ǹjẹ́ òun kò sọ fún mi pé arábìnrin mi ni? Obìnrin náà pẹ̀lú sì sọ pé, arákùnrin mi ni. Ní òtítọ́ pẹ̀lú ọkàn mímọ́ àti ọ̀wọ̀ mímọ́ ni mo ṣe èyí. Ibi kíkà wa ni ohun tí a sì fẹ́ wò ó ní fífi Ọlọ́run hàn nínú ìrísí wa. Fífi Ọlọ́run hàn nínú
ìrísí wa, bí àwọn ènìyàn ṣe rí wa, kì í ṣe bí wọ́n ṣe rí wa nínú ẹ̀mí o, bí wọ́n ṣe rí wa ní òde ara, bí ohun tí wọ́n lè sọ nípa wa ní ìrísí wa. Ṣé mọ̀ pé àwọn Yorùbá máa ń ní ìrínisí èṣe ni lọ́jọ́. Bí a bá ṣe rí wa là ń pè wá. Níbi tí a kà yìí, Ábúráhámù ń lọ gbé ìlú kan tí a pè ní Gérárì. Nígbà tí Ábímẹ́lẹ́kì ọba Gérárì tó sì rí Sárà, ó ní ẹ jọ̀ọ́, obìnrin tí ń wà, ṣùgbọ́n eléyìí tún yàtọ̀, eléyìí tó ṣe aya, ẹ jẹ́ á fi ṣaya, ó sì mú sọ́dọ̀ láti lò ó láti fi ṣe aya. Kì í ṣe ìtàn yìí gan ló lágbára bẹ́ẹ̀, bí kì í ṣe irú ipò tí Sárà wà, tí Ábímẹ́lẹ́kì ọba fún rẹ̀ tí ó fi lè pé ẹ jẹ́ á fi eléyìí ṣaya. Irú ipò yìí ni màá sì kà fún wa nínú Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógún. Bí òye yẹn ò bá yé wa dáadáa, màá ka Jẹ́nẹ́sísì yẹn là á fi mọ nǹkan tí mo fẹ́ sọ gan báyìí. Fífi Ọlọ́run hàn nínú ìrísí wa. Nínú ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógún, ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún títí dé ìkẹtàdínlógún. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé, ní ti Sárà aya rẹ̀, ìwọ kì yóò pè ní Sáráì mọ́, bí kò ṣe Sárà. Èmi yóò bùkún fún un, èmi yóò sì fún ọ ní ọmọkùnrin kan nípasẹ̀ rẹ̀. Èmi yóò bùkún, yóò sì di ìyá àwọn orílẹ̀-èdè. Àwọn ọba àwọn orílẹ̀-èdè yóò ti ara rẹ̀ jáde wá. Ábúráhámù sì dojúbolẹ̀, ó rẹ́rìn-ín, ó sì wí fún ara rẹ̀ pé, a ó ti ha bímọ fún ẹni 100 ọdún. Sárà tí í ṣe 90 ọdún yóò wá bímọ bí? Ṣé ẹ ti gbọ́ báyìí? Orí mẹ́ta láàárín Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógún sí Jẹ́nẹ́sísì orí 20 ló wà láàárín wọn. Ohun tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé lákòókò tí Ábímẹ́lẹ́kì ọba tó rí Sárà yìí, Sárà ti pé ẹni 90 ọdún. Ó kù ọdún 10 kó pé 105. Nígbà tí a sì rí obìnrin 90 ọdún lójú ọba Ábímẹ́lẹ́kì, ó ní ọmọge leléyìí. Kò sẹ́ni tí ó rí bí arúgbó tí ó sọ wípé ẹ jẹ́ á fi eléyìí ṣaya. Ohun tó dájú ni wípé Ábúráhámù gan lọ́kàn rẹ̀ mọ̀ wípé ohun tó ń gbé sọ́wọ́ yìí, nítòótọ́ Ọlọ́run bá wọn dáàbò bò, Ọlọ́run fún lókun, ṣùgbọ́n òun tọ́jú ẹ̀ tòótọ́. Ọmọbìnrin tó ṣe é wò ni. Ó ní, Sárà, bí mi ò bá ní pàdánù ẹ̀ nílùú Gérárì tá ń lọ ẹ̀, jẹ́ á pè ọ́ lárábìnrin, mọ́ pè é láya. Torí tá bá pè é láya, wọ́n ó pa mí. Torí kán lèmi gan ò tí ì fẹ́ ọ ni, tí n bá rí ọ, wọ́n mọ̀ pé èèyàn ni ọ́. Ní 90 ọdún, Sárà sì dàbí ọmọge débi pé àwọn ọkùnrin ń jà lé lórí. Ibi àkọ́kọ́ kọ́ nìyí o. Ó ti ṣẹlẹ̀ náà rí kó tó dàkókò yìí o. Ní 90 ọdún, Sárà 90, kì í sọmọ 30 ọdún, kì í sọmọ ọdún 18. Ní 90, a sì rí ẹwà lára ẹ̀, a sì rí ògo lára ẹ̀. So ó fi hàn wípé ìrísí Sárà, ìmúra Sárà kò fi hàn wípé arúgbó leléyìí. Ó dúró dáadáa, ó dúró láya ìránṣẹ́ Ọlọ́run, ó dúró láya ẹni tó ní ìlérí.
ó dúró ní ìdúró wípé ẹ̀yin náà á mọ̀ wípé eléyìí ẹ̀yin ó ó ó ó ó mọ ohun tó ń ṣe, ó mọ ibi tó ń lọ, ó mọ ẹni tó ń fi hàn. Ìdí tí mo sì fi ń sọ nǹkan yìí ni pé ọ̀pọ̀lọpọ̀, kí n kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn obìnrin, àwọn ìyàwó, àwọn ọmọge, ẹlòmíì gan wà ní 30 ọdún, ẹ rò pé ó ti pé 90 ni. Ìmúra ẹlòmíì, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá rí ìyàwó mi àti ọkọ, ẹ máa pé ìyàwó yìí òun ló bí ọkọ ẹ̀. Nítorí pé ìmúra a ti rí. Pàápàá jùlọ ẹ dáríjì mí, ẹ dáríjì mí, ẹ dáríjì mí. Ṣé bẹ́ẹ̀ ní bínú àwa ìránṣẹ́ Ọlọ́run? Òun ló sì ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ní lè mú àwọn ìyàwó wọn dání jáde lọ síbi tí wọ́n bá pè wọ́n sí. Nítorí pé mọ́mì ò ṣe é rí. Mọ́mì ò ṣe é rí. Ẹ sì mọ̀ pé kẹ́ ẹ tó fọ́ ọkọ ẹ̀ rí báyìí. Nígbà ó bímọ kan tí gbogbo ẹ ti dà tán yìí, tá a ti dàbí arúgbó pé bí ẹni tó fẹ́ kú lọ́la. Irun ò jẹ́ ṣíṣe. Aṣọ tá a wọ̀ náà ló ń wọ́lẹ̀. Ọmọ ọdún mélòó láti dàbí arúgbó. Nígbà tí wọ́n bá ní dádì ẹgbẹ́ mi dání àní mọ́mí rárá mo fẹ́ yabì kan náà kó tó di pé mo lọ. Kì í ṣe pé dádì fẹ́ yabì kan, a ṣe é gbé dání ni. Wọ́n mọ̀ pé ìmúra wa burú. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan tí wọ́n bá pè ìránṣẹ́ Ọlọ́run mi, wọ́n ní láǹfààní àti pe ìyàwó wọn nítorí pé tí wọ́n bá wò wọ́n, wọ́n á rò pé wọ́n kàn bá dádì gbé báàgì wá síbi ìpàdé mi. Wọ́n á rò kán bá gbé báàgì wá ni. Wọn ò ní mọ̀ pé ìyàwó dádì ni nítorí pé ẹ ṣe é rí. Kì í sì ṣe wípé bẹ́ẹ̀ ṣe rí ni àìbìkítà ló ń jẹ́ ẹ máa wò pé mo kúkú ti lọ́kọ. Ó ti lọ́kọ ní tòótọ́. Àwọn ọmọge tó ń fò fìrìfìrì níwájú dádì pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run dádì ò ní fẹ́ wọn o. Ṣùgbọ́n ẹ fi wọ́n sínú ìdánwò. Ẹ̀yin náà ẹ wò múra yín. Ẹ wo orun bó ṣe rí lórí. Ẹ wo lẹ́yìn ọmọ kan, ẹ wo bẹ́ẹ̀ ṣe dà. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí. Ara ò ṣe é pamọ́ mọ́. Bá sọ yín wọlé kò ṣe nǹkan kan. Ọmọ gan àwọn èèyàn máa sọ fún yín gan pé mọ́mì ìgbẹ́ mọ̀ wà láṣọ tí àwọn ọmọ yẹn bọ́ ṣe ń ṣe nìyẹn. Kán máa bá ń pa yín nínú aṣọ nínú ṣọ́ọ̀ṣì. Bó lẹ ṣe fẹ́ kí inú ọkọ dùn. Ẹ̀yin náà ẹ wò múra yẹn bó ṣe rí. Sárà lẹ́ni 90. Ọba sì rí ó ní eléyìí àwọn má lè kúrò ní o. Ìyẹ́ eléyìí ò gbà ọ́. Ìyẹ́ eléyìí kò tẹ́ ẹ pé níyà. Bí ọmọge ni. Ó dá mi lójú pé tí wọ́n bá ní kí Ábúráhámù kó fẹ́ gbowó, ọba yóò máa sọ fún pé gbogbo tó bá fẹ́ gbà ní kó fún un. Kì í kàn ṣe wípé ògo Ọlọ́run hàn nínú ayé ẹnìkan ni. Sárà jẹ́ ẹni tó múra dáadáa, ó mọ iye ara ẹ̀, ó mọ ń tá a pè é sí, ó mọ ẹni tó ń tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ wo ò ṣe é rí. Ó pé ọlọ́mọge olóńwọ́ ọkọ. Sísítà, èèyàn mélòó ni ó fẹ́ ní ròpò bí ìwọ náà ṣe rí. Ọ̀pọ̀ ló sì múra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí Ọlọ́run sọ wípé àwọn ni ó fẹ́ wa nígbà tán dé ilé wa, wọn lè dúró. Àìbìkítà. Pátá lórí bẹ́ẹ̀dì. Bra tá a yọ lórí kíní, ó wà lórí àga tá a fi jókòó. Gbogbo yánnayànna. Wọ́n wá rábọ̀ àná abọ́ ìjẹta. Wọ́n ní àná o pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọkàn ni Ọlọ́run wò. Ọlọ́run ò ní nǹkan ṣe pẹ̀lú ara. Pàápàá jùlọ tá a bá fẹ́ ra, ìyípadà máa wà. Sir, àǹtí, ó nílò oore ọ̀fẹ́ Ọlọ́run. Bí ò bá tètè gbọ́, ó dá mi lójú pé ogun èṣù ni wàá máa pè. Ṣùgbọ́n wàá mọ̀ pé ogun ara ẹni nítorí pé o ò lè rí ẹni tí ó fẹ́ ọ báyìí. Àfẹ́ ẹni tí ò bá láǹfààní àti tẹ̀lé ọ délé. Tí wọ́n rí bó ṣe rí nínú ilé. O bá tẹ̀ fi pamọ́ díẹ̀ kó tẹ̀ fọkọ náà bóyá wọn ò bá máa rún mọ́ra. Wọn bá máa rún mọ́ra.
wọ́n délé àti ìdílé wọ́n ti bá gbogbo nta ń wọ̀ sídìí wọ́n ti bá gbogbo ẹ̀ lẹ́nu ọ̀nà wọ́n bá kan lórí àwọn àga kì í ṣàsọdùn ní àwọn nta ń rí ni. Níbo lo ti fẹ́ rọ́kọ̀ nínú yìí? Níbo lo ti fẹ́ rí? Ìyàwó ránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn sì ń dé láago 10 a sì sán aṣọ mọ́rùn àwọ̀ nǹkan kan sórí ẹ̀. Bí dádì ò bá sọ̀rọ̀ nǹkan kan lọ́nu wọn. Nǹkan kan lọ́nu wọn. Màmá wa tó jẹ́ Sárà lẹ́ni 90 ọdún ó sì ṣe ẹni tó jẹ́ pé a lè fà lọ́wọ́ pé ẹja ṣègbéyàwó fẹ́lẹ̀. Ọmọ ẹyọ kan péré la bí ẹ wo bá ṣe rí. Inú dádì gan tán bá ní Ọlọ́run gbọ́ àdúrà èèyàn ni wọ́n á gbàdúrà káwọn lè rọ́nà lọ. Ó ní ó ṣe ń jẹ́ ìdùnnú fún wọn láti mú wa dání ní gbogbo ibi tán bá ń lọ. Tá sì máa ń sọ ni pé ọkàn lọ́lọ́run wò ọkàn mi ṣe déédé ọkàn ẹ̀ ṣe déédé ní tòótọ́ ṣùgbọ́n ṣé múra ẹ̀ ṣó wọ àwùjọ àwọn èèyàn ṣó wọ àwùjọ àwọn èèyàn àìbìkítà ẹlòmíì mọ̀ bá ṣe múra ẹlòmíì mọ̀ bá ṣe múra ẹlòmíì bá bẹ pé ìmúra ilé ní gbogbo bí tá a bá ti bọ́ ọmọ Ọlọ́run a gbọ́dọ̀ lè kán kó o jáde kán máa pé ẹjọ́ bọ̀dá mẹ́kò ẹjọ́ ẹ wá bá wa tún machine ṣe machine wa ní oní problem ó ní ìṣòro kan kó wa máa wò pé ṣó jẹ mẹ́kò ni ṣó jọ mẹ́kò wo bàtà ẹsẹ̀ tó mú pákò tó ń rùn lọ láàrin títì tó mú pọfupọ́ọ̀fù tó ń jẹ lọ láàrin títì kò ní ọkàn ní Ọlọ́run wò ọ̀pọ̀lọpọ̀ náà tẹ̀ máa ní ohun tó ṣe pàtàkì jù ní àmì òróró ó dà nígbà tí Jósẹ́fù tá a rí ọwọ́ Ọlọ́run lára ẹ̀ tí wọ́n ti fi hàn tí wọ́n sọ nípa Jósẹ́fù fún Fáráò tó ní ẹ lọ mú wá ṣé wọ́n fi ìkánjú mú lọ síwájú Fáráò ẹ dá mi lóhùn ṣé wọ́n fi ìkánjú mú lọ nínú Genesis orí 39 wọ́n láti fárun ọgbọ́n ẹ̀ wọ́n fárun orí ẹ̀ wọ́n pààrọ̀ aṣọ ẹ̀ kó tó lè hàn níwájú ọba ẹ lọ kà tí Bíbélì wí wọ́n torí pé àmì òróró ẹ̀ ló mú pé ohun tó ṣe pàtàkì ni tí àmì òróró Ọlọ́run bá ti wà lórí èèyàn kò sí ibi tí ò lè lọ ibi tó lè lọ wà sá ibi tó lè dé wà pẹ̀lú ìmúra ilé ẹlòmíà ní wòlíì làwọn wòlíì Násírì làwọn àwọn kì í gérun bó o bá lè gérun ó lójú àwọn abúlé yín náà ló dúró nítorí pé ó lójú àwọn tó máa gbọ́ ó níbi ó lè lọ ṣé lọ́dọ̀ àwọn olórí ló lọ ni àbádọ́ àwọn gómìnà àbáwọn àtọ̀kùnlú láàrin ìlú pẹ̀lú oorun àti ìwẹ̀ tá àwẹ̀ lọ bí ọ̀sẹ̀ 3 ọ̀sẹ̀ 4 ṣé bẹ́ẹ̀ ló lọ àmì òróró ẹ yóò yà dúró nínú oko ibi tó wà ní nítorí pé ìmúra kò lè fara Jósẹ́fù bó tilẹ̀ jẹ́ pé ọba nílò ẹ̀tọ́ ó nílò oore ọ̀fẹ́ tọ́lọ́run tó ń bà nú ẹ̀ wọ́n mọ̀ wípé eléèbó bá dúró wájú ọba wèrè lọ́bọ òpè kò sì ní gbọ́rọ̀ lẹ́nu wèrè wọ́n láti fa irun ẹ̀ wọ́n fa orí ẹ̀ wọ́n wẹ̀ fún wọ́n gbàsọ̀ míì wọ̀ wọ́n sọ wípé aṣọ ẹ̀wọ̀n yẹn náà kò ṣe nǹkan kan ohun tó wà nínú ẹ̀ ohun tó fẹ́ sọ ni bí èèyàn ó bá gbọ́ ohun tó sọ wọ́n kọ́kọ́ wo ìwọ tó dúró so tó sọ ohun tó ń sọ nígbà tó ní mímọ́ lọ́lọ́run tán wù ẹ̀ ìwọ gan ò mọ́ wọ́n ti wò wípé ihun tí ò mọ́ ẹ̀ kò lè gbé nǹkan mímọ́ ọ̀pọ̀lọpọ̀ òbíkítà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run òbíkítà lọ́kùnrin bí ẹlòmíín bá wọṣọ pupa sókè yóò wọ dúdú sísàlẹ̀ yóò wá wọ bàtà funfun kò tẹ́ ẹ mọ̀ yàtọ̀ kan kò mọ̀ yàtọ̀ kan yóò kàn máa ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ibi tó dúró sí yẹn náà ló máa wà nítorí pé wọ́n á lè pè ẹ́ láwùjọ àwọn èèyàn gidi nítorí pé ẹlòmíín kó tó gbọ́n tó fẹ́ wí yóò kọ́kọ́ wò dúró ẹ̀ ó lẹ́sẹ̀ ni ẹ̀ṣẹ̀ kọ́ ṣé ẹ rántí pé nínú ìwé Matthew àti ìwé Jòhánù nígbà tí Jésù kú tán aṣọ tí wọ́n bọ́ lọ́rùn ẹ̀ àwọn ológun níṣe ni wọ́n ń pín mọ́ra wọn lọ́wọ́ kí ló wà nínú aṣọ yẹn tí wọ́n fi ń pín nínú ìwé Jòhánù orí 19 àti Matthew orí 17 kí ló wà nínú aṣọ tí wọ́n ń pín àtẹ̀kọ́ níbì kan wípé níṣe ni wọ́n ń da nǹkan lẹ̀ wípé ta ni aṣọ yìí ó jẹ bó bá já sọ wèrè ni bó bá já sọ kásọ ni ṣé wọ́n máa dùn mọ́ra wọn lọ́wọ́ pé ẹja pín nínú ìwé Jòhánù tàtẹ́ sọ yẹn wọ́n ní wọ́n pín sọ́nà 4 ni
kí náà náà faṣọ pínpín ṣe tí ò bá sí ògo tí ò sí ẹwà nínú ẹ̀ tá a wá káṣọ jọ ẹlòmíà lọ aṣọ débi pé ẹ lè fún èèyàn mọ́ torí àlòyá ni ẹlòmíà kò mọ̀ yàtọ̀ ibi ó bá jókòó sí náà máa ṣe ní dádì ṣòkòtò yín ti ya ó ti ya lábẹ́ kíní ó ní ìtumọ̀ ó ní í ṣe pẹ̀lú ohun tó ń gbénu wa nítorí pé tó o bá jẹ́ mímọ́ nú dandan ni kó o mọ̀ ń tà á ní ká fi gbogbo ayé wa ká fi máa ṣe tóní káwọ́sọ olówó ńlá ṣùgbọ́n bó bá jẹ́ olówó kékeré náà ni jẹ́ kí ìmúra ẹ̀ kó sọ wípé mímọ́ ń bẹ nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tó ń sùn ọ̀pọ̀lọpọ̀ ibi tá ń gbé kò ṣeé rí ẹlòmíì bẹ́ẹ̀ bá wo ibi tó ń gbé báyìí òun àti àwọn ẹlẹ́nà àwọn aláǹtakùn wọ́n jọ ń sùn náà lé ní wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí kò bìkítà gbogbo àwọn nǹkan yìí ó ní í ṣe pẹ̀lú ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ìrínisí níṣe ni lọ́jọ́ o bí wọ́n bá ń pe ọmọ Ọlọ́run pé kó jọ kó wá bá wọn tó máa ṣe pé ẹjọ́ sàbọ̀dá tó ń lọ ẹjọ́ ẹ bá wa ti mọ́tò yìí kó ṣiṣẹ́ bọ́n ṣe rí ọ sí nì ọwá tún rẹ̀ wò pé sámì òróró yẹ kó sọ fún wọn pé ọmọ Ọlọ́run ni àmì òróró yìí sọ̀rọ̀ ìrísí ẹ ló fi hàn ló jẹ́ pé ọ pé ẹ wá bá wọn ti mọ́tò ara ẹ jẹ́ á múra mójútó ìgbé ayé wa ìmúra wa pàápàá jùlọ ẹ̀yin ìyá tí ẹ ti ń dàgbà síwájú ọdún 10 ogún ọdún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn baálé wa fi jù wá lọ ṣùgbọ́n ẹ wò wá bá a ti ṣe rí oníṣẹ́ ló pọ̀ iṣẹ́ kọ́ ló pọ̀ o ìwọ ló tọ́jú ara o bó o bá tọ́jú ara ẹ o ò ní rí bẹ́ẹ̀ o ṣéṣe kò sí lọ́wọ́ Sárà ẹ mọ iye àwọn èèyàn tó bọ́ nígbà tí wọ́n wá kí wọn ní kìnínní tó bọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni n ta lè pé nìyẹn tó so oúnjẹ fún wọn ẹni tó ń rìn káàkiri tí wọ́n dó lójú kan bó ṣe ń sí níbi náà sí lọ́hùn òun gan ló yẹ ó gbójú ṣùgbọ́n gbà ó bá sì rí ó ní ògèlè lè ìwà gbọ́dọ̀ jẹ́ kó lọ bẹ́ẹ̀ o bí kì í bá ṣe Ọlọ́run tó ṣí lọ́wọ́ tí ò jẹ́ kí Abimeleki wọlé tọ̀ lọ ibà ti wọlé tọ̀ lọ orí n tó dáa ni ara ẹ jẹ́ á rànra wa lọ́wọ́ ó sì pọ̀ jù lọ́dọ̀ ẹ̀yin màmá tí ẹ ń darúgbó kì í ṣe pé ẹ rí ìtọ́jú ẹ̀yin lè tọ́jú ara yín ẹ lásán lé àfọjọ́ ìsinmi nìkan lẹ tó ń wọṣọ gidi a lè rí níbòmíì ká tẹ ẹ mọ̀ wípé ẹ lásọ rárá àfọjọ́ ìsinmi ọ̀pọ̀lọpọ̀ bàtà pẹ̀kẹlẹ́mẹ̀sì ó ní káàkiri àmì òróró Ọlọ́run kò ní ká má múra dáadáa o kò ní ká darúgbó ọ̀sán gan o ẹ jẹ́ á tọ́jú ara ẹ̀ bí ara ẹ̀ ò bá rí ìtọ́jú ẹ̀mí ò ní ríbi jókòó sí o àmì òróró wa kò ní rìn jìnnà bí a bá ní ara rí láti gbé tá ò tọ́jú ara ẹ̀ tá ò lè wọṣọ gidi sára ẹ̀ ká hàn gidi ká ti wá dàbí arúgbó jẹgẹjẹgẹjẹgẹjẹgẹjẹ lọ́mọ ọdún mélòó wọ́n sọ nípa tí a kà nípa Mósè wípé ó pọ̀ ní 100 ọdún agbára ò dínkù ojú ò sì wò báibái tọ́jú ara ẹ̀ gbogbo orun ló kù gbogbo eyín ni ò sí nǹkan kìíní tí wọ́n sìn Oradent ni mo lò tẹ́lẹ̀ ó ti wọ́n báyìí sẹ́ owó pákó lọ́mọ tún ta sí o pákó lèmi rùn báyìí o pákó lẹ́rùn ní gbogbo eyín rùn yìí bàbá sọ̀rọ̀ níbi kan bá fẹ́ sọ̀rọ̀ níbi kan pé ẹ̀mí mọ́ rìn tá a gbọ́ láwọn èèyàn níṣẹ́ ni wọ́n sá sẹ́yìn ìwọ́rọ̀ pé ẹ̀mí mọ́ ló tì wọ́n ẹ̀mí mọ́ tì wọ́n ẹnu ló ń rùn ẹ náà wòra yín ẹ wo ń tẹ́ ẹ rà lé ẹ worú aṣọ tẹ́ ń wọ̀ lọ́jọ́ ìsinmi bẹ́ẹ̀ bá ní àmì òróró yóò káàkiri ayé yóò káàkiri yóò lọ lóyìnbó yóò lọ lu ọba ṣé pẹ̀lú àwọn aṣọ tẹ́ ẹ kó lè àti bàtà tẹ́ ẹ kó nu lé ṣé ní ó lọ lu ọba bàtà tó jẹ́ pé bójò bá rọ̀ iwájú lomi ó ti máa wọlé àtàtà lẹ́sẹ̀ àwọn tó ń tó bàtà ṣe gan ó ti sú wọn lọ́wọ́ rírán ẹ ra bàtà lápò kan ẹ ti fàpò 6 ẹ fi ń tún ṣe àfi ká wọ̀ nǹkan sí sọ̀rọ̀ ara wa o
ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run a kì í tọ́jú ara wa, a kì í mójútó ìrísí wa nígbà tá a bá ń jáde. N tá a máa wí ni pé kò sí nǹkan kan. Ohun tó ṣe pàtàkì ni n tí ń bẹ nínú mi, n tí ń bẹ nínú mi. Ṣé n tí ń bẹ nínú ẹ ò sọ fún ẹ bó ṣe gbọ́dọ̀ múra níta? Mímọ́ lolúwa. Bá bá pín aṣọ Kristi lẹ́yìn tó kú tán, ó fi hàn wípé ògo kan òun wà nínú aṣọ náà. Ṣáṣọ tí ẹ ṣe pín? Sántẹ̀lé kó jáde káwọn èèyàn ní tí wọ́n ní máa dánú pé aṣọ ilé kò sí nǹkan tó wúlò fún ju ká finú bàtà lọ o. Nítorí pé kò ṣe rí. Ìmúra wo ṣe rí. Lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọkùnrin mi yóò gbé ìyàwó ẹ̀ dání. Wọ́n máa sọ wípé ọlọ́kadà tó gbé wá ẹni tó gbé onímáṣíìnì tó gbé wá ṣé ó ti ń lọ ni láì ní mọ̀ pé ọkọ ni. Nítorí ìmúra tí ò ní nítumọ̀. Ẹ já wá nǹkan ṣe sọ́rọ̀ àwa. Ẹ já wá nǹkan ṣe sọ́rọ̀ wa. Bó tilẹ̀ jẹ́ pé aṣọ ńlá kọ́ lènìyàn ńlá, ṣùgbọ́n ìrísí ni lọ́jọ́. Bá a bá ṣe rí wa sí là á ṣe pè wá. Bá a bá ṣe rí wa sí là á ṣe pè wá. Ẹ já mójútó ara wa. Bí Joseph ọba farahàn níwájú Fáráò pẹ̀lú àmì òróró wa, àfi kó túnrun ẹ̀ ṣe o, kó sì pààrọ̀ aṣọ ẹ̀. Bí ayé wa yóò bá ní ògo tí ó níyì, ìmúra wa ó ṣe pàtàkì tí ó sọ̀rọ̀ ibi tí wọ́n fà wá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí Ọlọ́run ti fún lóore ọ̀fẹ́ láti jáde tí wọ́n bá rántí pé ó tẹ̀ yẹ ká pe dádì kan wá wàásù ọ̀rọ̀ Ọlọ́run bí, ó yẹ ká pe mọ́mì kan wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Tí wọ́n bá rántí ìmúra yẹn wá wò pé ibi tó kù sí nìyẹn, wọn nílé wa bí. Ẹ jábẹ́ Ọlọ́run pé Ọlọ́run kó yí wa padà, kó fọwọ́ tọ́ wa. Kó fọwọ́ tọ́ wa. Eléyìí tẹ́ wà lórí òkè láàrin ọ̀sẹ̀ kan tẹ́ lẹ́wẹ̀ yìí. Ìṣòro ńlá ni o. Ìṣòro ńlá ni. Jẹ́ ká bẹ Ọlọ́run pé kó jọ nínú àánú rẹ̀, kó jẹ́ ìrísí wa kó lè fògo fún un. Kó jẹ́ ìrísí wa kó lè sọ̀rọ̀ ògo rẹ̀, àánú rẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́ kí ayé wa, ìrísí wa náà kó fògo fún ẹ̀yin Ọlọ́run ní gbogbo ìgbà. Ọlọ́run àgbéga nítorí pé ti gbọ́. Ràn wá lọ́wọ́ náà káwa náà lè fi ọ̀ṣọ́ fún adé yín. Ògo ni fún Ọlọ́run. A dúpẹ́ nítorí pé ti gbọ́. Lórúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Àmín.